òní sátọ̀dé ni wọ́n fi ọjọ́ òkú òun sí kí wọ́n pa òun ṣùgbọ́n òun ti sọ fún àwọn fámílì òun wípé ẹ lè má rí òkú òun o bẹ̀ẹ̀kẹ́ má lọ ya owó kankan mọ́ torí pé 100,000 wọ́n béèrè 100 million ni wọ́n béèrè ó ní àwọn ti rí 30 million naira àbúrò ẹ̀ wá sọ fún pé àwọn aríbì kan tó ń ti tún lè ya owó kún wọ́n ní tó bá pé 50 million ní kó gbé wá tí ò bá ti pé 50 million ọjọ́ sátọ̀dé ọ̀dẹ̀ 25 yẹn làwọn máa pa ìjẹ̀jẹ̀ àwọ̀ inú bóyì torí àwọn tí wọ́n jí gbé yẹn ó yẹ ká lè rescue wọn àṣà àwọn tí wọ́n tá jà fún àwọn àmọ̀tẹ́kùn láti sọ pé àwọn ò lè wọ inú igbó torí pé àwọn ò mọ bí wọ́n fara pamọ́ sí kódà tẹ́ ẹ̀ bá lè wọ inú igbó àwọn èèyàn wa bíi mẹ́ta tí wọ́n wá títì wọ́n tẹ̀lé mi wọ́n ní ìjà débẹ̀ àwọn inú igbó yẹn padà a rí i pé inú ra odò ní inú odò yẹn mú yàn kan tó bá a ṣe ń wá wọn káàkiri a gbọ́ ohùn yẹn ni mo gbọ́ mo ní ta ló wà ń bẹ̀ mo na ìbọn síbẹ̀ mo ní tó bá ti yẹ̀ lẹ́yìn kó na ọwọ́ ẹ méjèèjì sókè fínísì ni kò sí tó lè ṣe tí bàbá wà lọ́wọ́ ẹ̀yìn ìbọn yẹn tó bá ti yin ìbọn ṣáájú àpá ó dẹ̀ ní ara àwọn tí wọ́n jí gbé ni o kí n jọ torí Ọlọ́run inú odò ló ń wà òun. káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. lẹ́yìn tíjọba kéde wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti káwọn ẹ̀ṣọ́ aláàbò sí àwọn inú igbó lópòpónà Èkó síbàdàn mọ́ ìpínlẹ̀ Ògùn kò tún yani lẹ́nu ó sì jẹ́ ní tó bani lẹ́rù wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé míì tún wáyé ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó ṣiṣẹ́ kárakára tí wọ́n jẹ́ akíkanjú tó fi ẹ̀mí tí wọ́n wéwu ni wọ́n dóòlà ẹ̀mí ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sunday lẹ́ni tí wọ́n tún jí gbé báyìí o ṣùgbọ́n àdópẹ́ pé wọ́n ti gbẹ̀mí ẹ̀ là lẹ́yìn tí wọ́n dè é lọ́wọ́ dè é lẹ́sẹ̀ tí wọ́n fìyà jẹ nínú igbó kìjìkìjì. ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ajínigbé tí ọwọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ bà ló kà bòròbòrò tó sì jòdì mímọ̀ wípé òun gan kì í ṣe Fúlàní ṣùgbọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Fúlàní ni o òun ní tiẹ̀ Ìgédé ni ó ní ìpínlẹ̀ Benue lòun ti wá ṣáájú ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹni tí wọ́n jí gbé àmọ́ torí kó yọ nínú igbó kó tó di pé wọ́n mú wá sí gbangba ó bá wọn ọlọ́dẹ sọ̀rọ̀ níbẹ̀ tí wọ́n bi léèrè pé báwo ló ṣe dénú igbó yìí tí wọ́n dè é lọ́wọ́ dè é lẹ́sẹ̀ tí wọ́n sì fìyà jẹ kódà kò tiẹ̀ mọ ìlú ibi tó wà nítorí pé wọ́n ti wọ́ ọwọ́ gbó lọ. a mú àbọ̀ ìròyìn wá láti ìkànnì Àgídìgbò ńlú Ìbàdàn Oríyọmí Hamzat. ìdìbò ẹ lọ torí àgbè sí orí ìkànnì wa ẹ padà rí wò ṣùgbọ́n ẹni tí wọ́n gbà lẹ̀ Mr. Sunday àbí tí wọ́n gbà lẹ̀ ẹja gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu tiẹ̀ náà ọ̀rọ̀ díẹ̀ là á gbọ́ tí a fi ní àǹfààní láti gbọ́ kí ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ribiribi kí ni wọ́n nílò lọ́dọ̀ wa gan kí ni wọ́n nílò ó yá o. Arúgbódádé Victor Sunday lórúkọ mi ọmọ ọdún ní I'm from Kwara State Ọ̀làtàn ló máa rán ọmọ ọdún mélòó ní ìta 48 máa pé 48 ní few months báwo lè ṣe wọ́n lóko ìyàwó níjọ́ Saturday ni mo kúrò lẹ́kọ̀ọ́ mo lọ Kánò àwa mẹ́ta ni a bá dé okú bíi 10 kìlómítà ká dé Ọ̀yọ́ town ìkànnù mọ́tò tí mo kú lọ ó ní accident BMW X5 so èmi ni mo wà lẹ́yìn wọn pé kọ́ máa lọ wájú mi pé so that anything bá tẹ̀ ṣẹlẹ̀ so mo ṣe bá wọn bẹ̀ ní àwa dúró títí inú kòtò tó lọ kó sí tó ìbá ò lè gbé so àyàbò tó dé ó lóun lè lọ sẹ́kọ̀ọ́ kàn gbé bọ́sì ta ni àwa wá àyàbò mi tó máa gbé lọ sẹ́kọ̀ọ́ so èmi wá tan náà mọ́tò tọ̀dọ̀ mi Venza mo tan sí àyàbò tó ń gbé mọ́tò yẹn so mọ́tò yẹn paná gbàtàṣà gbé tán ìjẹ́kàdé move àní mọ́tò tọ̀dọ̀ mi ò bá start kan ibi tá a ti ń ṣe yẹn lọ́wọ́ bá ń gbé mechanic ibi tí mo dúró sí báyìí àṣẹ mọ́tò kan tó dé tó jálùkù tó dé ẹni ìsìtàkù àṣàwọn náà wà nù ẹ̀ ní ẹsẹ̀ báyìí bí pé mi gangan náà wá ni wọ́n lé mi mo wọnú kòtò yẹn mo ṣubú mo tún dìde fóònù mi ti rún. bí aago ní ibi tó lọ. ó dàbí pé wọ́n ní ìyànà ilé ẹgbẹ́ ẹni tó tán ṣe àyàb ìyànà ilé ẹgbẹ́ gangan ni. ṣáàtìwọ̀n àbàdàn ni ṣáàtìwọ̀n àbàdàn ni. wọ́n ti gbé wa kọjá wá sádùúgbò bí nìyẹn o. ibi táwa yẹn àní bíi 10 kìlómítà ló kù tá a máa fi dé Ọ̀yọ́ náà. wọ́n ti kún mọ́ mi lọ́wọ́ méjèèjì ní. méjèèjì alótùkù ọ̀fun mi nìkan ni dèmọ́ ọwọ́ báyìí ọ̀fun mi nìkan ni. kíyèsí tá a ṣe ń bẹ̀ ni pé àwọn alákọ̀rí tí wọ́n jí ajínigbé yìí láti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń tẹ̀lé ọkùnrin yìí bọ̀ ṣùgbọ́n kò mọ̀ wípé láti Èkó ni wọ́n ti ń tọ́ òun bọ̀ títí wọ́n fi dé agbègbè kan
nílùú Ọ̀yọ́ kò jìnnà púpọ̀ sílùú Ọ̀yọ́ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. gbọ́ yòókù lọ ó ní sáwọn ti dé Ìbàdàn ni èṣù sẹ́ni tí ọdẹ gbà níyàwó èṣù sì ṣe ẹni tí tọ́gbà ìyàwó ọdẹ. ẹni gba yọdẹ òjìnà síkú ikú òjìnà sẹ́ni tọ́dẹ bá gbà lóbìnrin bí ṣe ń ṣe mí kẹ̀kẹ́ tó ṣe mò tún bá wọn dẹ̀ wù ọdẹ ni mí ọdẹ bàbá tó bí mi yálàyẹ ni tí ń sọ pọ́dẹ ò lóògùn yóò bàbá bẹ́ẹ̀ ni tí ń sọ pọ́dẹ ò ní nǹkan. yóò wọnú gbó. yes kí ni àwọn nǹkan tí ẹ fẹ́ tá a lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa jákèjádò àgbáyé àwọn eléyìí ò wówó gàrí wá o wọn ò wówó ẹ̀bà wá wọn ò wówó ẹ̀pà wá wọn ò wá owó aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn wá ẹ̀ ní kí ni wọ́n wá irinṣẹ́ tí wọ́n fi gbèjà àran Yorùbá irinṣẹ́ tí wọ́n fi gbèjà àran Yorùbá òun ni wọ́n wá ọdẹ ni wọ́n o iná ẹlẹ́gbọ́n ọdẹ ni wọ́n ní yóò bá fùrọ̀ yálà yẹ ni ọ̀sọ́pọ̀dẹ olóògùn èyí béèyàn bá dàgbàdàgbà tó sọ ọdẹ tí ò lè wọ̀gbẹ́ mọ́ adáǹṣe nírú wọn dà. nínú ọ̀dẹ́ bẹ́ẹ̀ bá kúre kò ní sùn re. asọ́dẹ̀ lóògùn kà lọ́wọ́. nínú ọ̀dẹ́ bẹ́ẹ̀ bá kúre kò ní sùn re. mẹ́ta péré lóògùn tí ń bẹ nínú àpò wàrápá lọ̀kan májèlé lọ̀kan ìyókù ọjọ́ tẹ̀yìn àgbà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ọdẹ yìí wọ́n fira wọn jìn fúnlẹ̀ Yorùbá wọ́n ṣetán láti dáàbò bò ran wa dúkìá rẹ tó ní Nàìjíríà tó fẹ́ tà yẹn wọ́n ṣetán láti dáàbò bò wọ́n ní ọmọ tà mọ́ àbí ìgbọ́tẹ́ ẹni ọmọ wulẹ̀ tà mọ́ tà mọ́ táwọn eléyìí bá ti ní irinṣẹ́ lọ́wọ́ ó ti sú ọ̀ fún wa àwọn eléyìí sọdẹ ẹnu o wọn èé ṣe flapapa mo lè gòkè mo lè sọ o tí ẹ lé láǹfààní àti rójú wọn báyìí mọ́ for security purpose tẹ́ ẹ bá ti fẹ́ ràn wọ́n lọ́wọ́ ààyè ti wà báyìí ẹ lè fún wọn lówó nọ́mbà wọn ń bẹ lọ́wọ́ mi tẹ́ ẹ bá ti pè mí àbẹ kọ́mẹ̀ntì síbi show yìí anytime show tẹ́ ẹ̀ ń wò tẹ́ ẹ bá ti kọ́mẹ̀ntì sí we'll get to them láàrin oṣù yìí mo fẹ́ kí wọ́n ní irinṣẹ́ tí wọ́n ń sọ fún wa ní pé ẹgbẹ́ bọ̀ ẹ wá túbà fún yín o ẹ kú iṣẹ́ o ẹ̀yin sójà ẹ ṣe aláyàṣẹ adúpẹ́ ẹ ṣeun o ẹ̀yin civil defence ẹ̀yin náà èmi ọ̀gbẹ́ yìí náà mọṣẹ́ dáadáa báwọn gbogbo yín lẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n iṣẹ́ ètò ààbò kì í ṣiṣẹ́ èèyàn kan kódà tó fi má wa tá a gbébọn àwa náà ní ojúṣe wa ní ètò ààbò tá a bá rí èèyàn kan tó rìn gbèrègbèrègbèrè ká tètè pe àwọn tí àwọn lè gbébọn tí ò bá sì gbébọn lọ àwa náà lè mú bí ẹ bá gbé ẹrù ẹsibíìtì wèrè kan sẹ́nu ọ̀nà lé wa ká tètè gbẹ́rù ẹ bóyá bọ́ǹbù ní bẹ́ẹ̀ ètò ààbò náà nìyẹn. àwọn ọdẹ sáwọn kan yẹn tún wà ní àwọn kan Yorùbá yẹn tó sì wà ní. ó sì wà. bẹ́ẹ̀ni sà pẹ̀lú òótọ́ ọbẹ̀. pẹ̀lú òótọ́ ọbẹ̀. bẹ́ẹ̀ni sà. nínú àwọn tí ẹjọ́ lọ lọ́jọ́ yẹn tó fara gbọ́ta. bẹ́ẹ̀ni sà ọ̀kan nínú àwọn ọ́fíìsà mi tí wọ́n jọ tó fara gbọ́ta níbẹ̀ sà. ó yá. ìgbà tí mi di. orúkọ tèmi ni Jọlá Pamọ́ Abbas. ìgbà tí a rí àwọn. ọdẹ ni. ọdẹ ni mí. ẹ lè dánu gbówọ̀. bẹ́ẹ̀ni kò lè dánu gbówọ̀. kí ló lè lé ìpadà nù gbó tẹ́ sá padà sí. kò sí nǹkan kan tó lè lé mi lágbára Ọlọ́run kò sí nǹkan kan tó lè lé mi. bẹ́ẹ̀ni. ok. ìgbà tí a rí àwọn pípù yẹn à ń lé wọn lọ ìgbà tá a ń lé wọn lọ inú igbó làwọn ń gbà àwa ń gba ojú títì àwa lọ gé wọn by the time tá a lọ gé wọn àti ṣáájú wọn ìgbà tá a ti ṣáájú wọn ó ti rẹ àwọn èèyàn tá a jọ ń lọ àwa mẹ́ta la já sí wọn láàrin bá a ti wá já sí wọn láàrin báyìí. àní wọn lè já sí. àní wọn la já sí. ṣé wọ́n pọ̀ ni. wọ́n pọ̀ wọ́n tó mẹ́jọ èmi bá àwọn mẹ́rin lójú kan náà ọ̀hún náà kọ́ gbọ́ sáǹdì ẹsẹ̀ mi ìbọn tán yìn sí mi ibi ló ti kọ́kọ́ bá mi ó bá aṣọ mi bí báyìí. ok ìbọn bá sọ yín ìbọn bá sọ ọba ọ̀rẹ́ ìwà gbà mí ni ìbọn bá sọ ìgbà mo jẹ́ ń fọwọ́ gbà nǹkan o nígbà tí sí òkè parí wọ́n rògbò ẹ dúró ẹlẹ́ẹ̀kejì kí ni ìbọn bá a sọ èyí gbọ̀ wá wọnú aṣọ ìbò kọ ara rẹ wá ń kọ́. ó ṣe wò dé bẹ́ẹ̀ tọ́sílàìtì tí mo fi sáyà ó fọ́ tọ́sílàìtì yẹn mọ́ mi láyà. wọ́n tún ìsáyà náà ni. bẹ́ẹ̀ni mo di ọ̀tá yìí mọ́ kùn
bó orí ọ̀tá yẹn ṣe máa ń rí ní ìbá wọn ó gé orí ọ̀tá yìí ibi gangan ok ìbọn ló gé orí ọ̀tá yìí. ó gé ìgbà tí mo wá ìgbà tí mi ń yé ọ̀tọ̀ jáde nínú rẹ̀ mọ́. kò sí ẹ̀kan nú ẹ̀. ó yẹ kó ọ̀tá yẹn jáde ọ̀tá yẹn ti hùkù kò jáde mọ́ bọ̀ èyí tí mo kọ́kọ́ yé àwọn yẹn ṣubú àwọn méjì yòókù wọn wá bẹ̀rẹ̀ sí fáyà mi wọ́n wá ń sẹ́bọ̀n yìí ọ̀tá yẹn ò jáde mọ́ by the time tí wọ́n á rò wípé kí mo fẹ́ ṣe mi ì rẹ́líbọ̀dì lára ń dì mọ́ wọ́n á wò pé bóyá kí n sáré láti lọ gba ìbọn lọ́wọ́ ẹlòmíì bí mo ṣe ká ẹsẹ̀ yìí kúrò lórí ilẹ̀ ẹlẹ́ báyìí ìbọn fi bá mi ní ibi ok ẹsẹ̀ tẹ ká kúrò nílẹ̀ yẹn. tó bá ti pẹ́sẹ̀ yẹn bá sì wà nílẹ̀ lẹ́nu. ẹ jẹ́ àwọ̀ ẹsẹ̀ yẹn. ẹ jẹ́ àtú gẹ́gẹ́. mo lè bá yín gbà bá ní o gbà. àwa sì lè gbà. ok tó bá ti pẹ́sẹ̀ yẹn bá wà lórí ilẹ̀ lẹ́nu kò sí nǹkan kan tó lè yẹ. ok ẹsẹ̀ tẹ ká kúrò tẹ fẹ́ lọ ibẹ̀ náà ní bá bọ̀. ibẹ̀ náà ní bá wọ̀. ó sì ń dùn yín ní ọ. ó ń dùn mí. ìgbà tí wọ́n wá wọ ẹsẹ̀ ń bò lẹ́sẹ̀ á kúrò láàrin wọn. Ọlọ́run ni mo lọ wà bíà níbò mi ibùgbé tí mo wà bíà sí yẹn nínú mo bá ti ń fàyà wó lórí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni mo bá ṣubú sí ni wọ́n bá wá fún mi lọ́rùn mọ́ bẹ́ẹ̀. ok ibò mi ni kíní yẹn gbé mi sí wọ́n á fàyà wọ́ wọ́n ti bí mo ti kú ni táìmù yẹn ìbọn tó ń dún wọ́n á pe ọ̀gá mi wípé nǹkan ti ṣe mí ó dẹ̀ ti ń rẹ̀ mí kí wọ́n á gbé mi mi rẹ́ ní bọ́ọ̀dì wọn àmọ́ bí tí mo ṣubú sí wọ́n sáà ń fàyà wọ́ tí mo fi já sí ojú títì bí mo ṣe wá já títì báyìí mo wọ̀ tó mo wò sí ní èrí anybody gbà tí mi rẹ́ anybody wọ́n á pe ọ̀gá pé ẹ má wulẹ̀ wá mi wá sínú igbó mọ́ o mo ti dé títì ọ̀gá sì ń gbé mọ́tò bọ́ nìyẹn náà fi wá rescue mi kò sí ẹni tó ń jẹ́ àmọ̀tẹ́kùn kankan àbọ̀lọ́pàá kankan nínú igbó lẹ́yìn ọ̀ǹtà express ni wọ́n dúró sí express yẹn náà la fi wọ́n sí tá a fi wọnú igbó ibẹ̀ náà ní a lè fi wọ́n sí tá a fi lọ after gbà tí wọ́n kó wa sí hospital tán làwọn àmọ̀tẹ́kùn tó dé sí ibẹ̀ kò sámọ̀tẹ́kùn kan tó àbíyá níbi fíìmù yẹn. ok òkú ẹntẹ wa mú tàlẹ́ hand over fún. àwọn ọlọ́pàá ìbílẹ̀ ok wọ́n pè wá àná ibẹ̀ náà ibẹ̀ nìkan ẹ̀ ti ṣẹlẹ̀. ó ga o ẹ jẹ́ kí a wo ẹni tí ẹ mú ẹni tí wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo ẹni tí wọ́n rí mú ẹni tí wọ́n rescue lọ́jọ́ yẹn ẹ jẹ́ ká wò ẹ jẹ́ kó bá a sọ̀rọ̀ experience ẹ̀ kó tó di pé àwọn ará àbígbé kó sì tó di pé àwọn èèyàn wa wọ́n rescue rẹ̀ ẹ farabalẹ̀ wo ni ó lè mọ́ clear dáadáa o. Forty-eight máa pé 48 ní few months. Níjọ́ Sátọ̀dé ni mo kúrò lẹ́kọ̀ọ́ mo lọ Kánò. Àwa mẹ́ta ni. A bá dé okùn bíi 10 kìlómítà ká dé Ọ̀yọ́ tán. Àṣẹ àdìpọ̀ ní sílẹ̀ ọ̀sẹ̀ practice ọ̀sẹ̀ pẹ́rẹ́sì. Òlélẹ̀ ayé fóònù rẹ̀ ti ó ti rẹ fóònù rẹ̀ sẹ́ndẹ̀ síbò mi. Ẹ sì ti ṣe dátà síbẹ̀. Ẹni tí wọ́n gún tán tí wọ́n yìnbọn fún wọn lórí ni. Ẹni tí a jọ lọ́kọ́. Mr. Akin ẹ sífìlà yín sójú ogun náà lélẹ̀ náà bó ló ṣe ṣe ẹ bẹ̀rẹ̀ orí jẹ́ àárí ẹ fẹ́ bẹ̀rẹ̀ orí sóògùn ara yín ni ẹ mọ́ bẹ̀rẹ̀ orí ni ọ̀yà ẹ dé fìlà padà Mr. Akin bó ló ṣe ṣẹlẹ̀. ní on the 25 October ní ọ̀gá àgbò àìpé kàmá àìsí máa lọ síbẹ̀ yẹn bí 5 times táyà láwọn kidnappers ní ọjọ́ yẹn bá ṣe débẹ̀ àwọn sì ẹ̀ ti sáwájú mi máa ṣe mọ̀ lọ bí bá wọn ìgbà tá a débẹ̀ ọ̀gá jẹ́ pé wá pé àwọn ọlọ́pàá àtàmọ̀tẹ́kùn yìí lájọ́ tá a ti mọ ṣiṣẹ́ yẹn aláṣeyọrí ẹ̀ ọ̀dọ́ ní abẹ́ rí mo ní ọ̀gá tó bá rí báyẹn ẹ jẹ́ ká tán ẹnìkan wà tó jẹ́ kọ̀mándà fún wọn ní inú ìlú yẹn nínú tí wọ́n ti pè wá yẹn ìyẹn Ọdẹ́bọ̀dé. ẹ máa ń gbọ́ yẹn gbọ́ yẹn. ok ìgbà tí wọ́n pè wá ẹgbẹ́ tí wàá yẹn mo ní ibì kan tó ń wà tá a lè gbà mo sáyìn láti kó máa ṣe alíd mọ́tò tẹ̀lé wa ìgbà tá a dé ibẹ̀ yẹn ọ̀nà ìjà yìí ní títí eléruku ní chọ́ọ̀chì mo débẹ̀ láti yà nígbà tá a sáré díẹ̀ àwọn òkè yẹn bíi irú ibà bíi 2 miles òkè níbẹ̀ asáré báwọn ènìyàn ṣe ń lọ mo ní òkè ẹ̀yẹ yẹn ká lọ a speed bọ̀ eré yẹn ó ti pọ̀ jù gbígbà tẹ́ ẹ bá wà fìdí ni ó dábẹ́ pé bí àwọn mẹ́ta ẹ̀nà kù lẹ́yìn tàbí sáré wọnú igbó yẹn ara fìdítì yẹn ẹyọ kan ọkùnrin tí bọ́n bá ìpẹ̀lẹ́ mi eré sísá tí wọ́n ń sá yẹn ti wá pọ̀ jù ẹ̀ẹ̀kan náà báyìí mo já sí wọn láàrin because èmi náà mo kọ́kọ́ dà ní wọn mo ṣe ń dà ní wọn báyìí bọ́mbà tù bọ́mbà ló já sí èmi ò sí ẹ̀ mọ̀ pé bóyá bọ́ wọ́n yìn gan mo rò pé bóyá sùn bọ́mbà àtó yá wọn kì mí mọ́lẹ̀ nígbà tá a fẹ́ gbẹ́ mi délẹ̀ wọ́n fi gbàgbé mi lórí
látàgbà jẹ́ fìbọn gún mi lórí mo kàn rí pé mo àpí àsìgbò mi Jésù mo rí pé mo àpí àsìgbò mi látàgbà tí mo àpí àsìgbò mi èmi lórí pé ọkùnrin yìí náà bá pè pé ìbọn ti bá òun náà o kí ni tó ṣẹlẹ̀ yìí wọ́n lọ bọ̀ lónìí yìí a gbọ́dọ̀ wọn bí ta gbọ́dọ̀ bá dé síbẹ̀ náà àwọn èèyàn wọ́n sá gbìyànjú bọ̀ mọ́tò tí ò sí lọ́wọ́ wa kò jẹ́ kí èmi ó lè mọ ọkàn. kí wọ́n egun yín lórí. ìbọn ni. wọ́n fi gun yín àbọ̀ yìí. wọ́n yìnbọn sí mi. bàbá tó mú ẹni tó jẹ́ fítìmù yẹn ọkùnrin yẹn náà ló dúró wájú wa. bàbá rẹ̀ dà. òun lè lè di olú yìí. ẹ̀yin lẹ mú ẹ tán ti gbé. níta àjọ sáré wọnú odò yẹn lélẹ̀ ẹni tó mú jáde nínú ẹ̀ gangan lélẹ̀. ó kéé nínú ẹ̀rẹ̀fọ̀ náà ti fẹ́ ní ẹyọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó mú àwọn olórí burúkú bandits yẹn náà wà láàrin wa bíbáyìí. àríyàn òǹlẹ̀lẹ̀ because àwọn ni wọ́n tẹ̀lé. ẹ mú bandits kan live. bẹ́ẹ̀ ni a mú bandits kan live Sunday ọjà lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ ni ó ní Egede lòun. ọmọ Benue State. bẹ́ẹ̀ ni ọ̀gbà náà dé hospital àmọ́ ẹni sì ní àwọn ọ̀gá wọn ní wà bẹ́ẹ̀ tó fi di òru ọ̀gbà tó dé àrọ́jọ́ kejì ni wọ́n gbé ẹnìkan wá pé àwọn ti rí bọ̀ọ̀lì kan lẹ̀ Ògùn ti pa òkè ìgbà tó dijọ́ kẹta tí wọ́n tó déwájú bẹ́ẹ̀rì external home ní àárín méjì mọ́níyà sí Ìbàdàn wọ́n tún bá ìkànnì lẹ̀ tó yẹ pé àwọn ará rẹ̀ wọ́n ní local government Ìbàdàn bíbáyìí àwọn ni wọ́n lọ bẹ́ẹ̀rì rẹ̀ after àgbẹ̀ wọn tún rẹ́ nìkan wọ́n tún bẹ́ẹ̀rì rẹ̀ tó jẹ́ pé bí wọ́n sì bẹ́ẹ̀rì rẹ̀ ó wà níbẹ̀ wọ́n tó padà rí òkú méjì. ọjọ́ mẹ́ta tó gùn pa kámò wà lára wọn. kámò wà lára wọn tí wọ́n fi sin wọn àmì kàmò wà lára wọn. kábíyèsí ọ̀nà Ògùn ló ṣe kí ni. Ògùn ló pa wọn. bó lẹ ṣe mú ètí wọn ẹni tán jí gbé yẹn bó lẹ ṣe mú wọn. èmi ni Òkèwọlé Adéwọlé ọmọ bíbí ìlú Kìlìtì nígbà tí ojú ogun yìí le tó di láàrin kan àwọn èèyàn wa tí wọ́n bá wọ́n ti kó wọn lọ sọ́sítù mo ní láti sọ fún àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbé ọkọ̀ wá káyìn nígbà tí ogun ti rọlẹ̀ tán wípé ẹjẹ́ awọ inú igbó yìí torí àwọn tí wọ́n jí gbé yẹn ó yẹ ká lè rescue wọn àṣà àwọn tí wọ́n tá a jà fún àwọn àmọ̀tẹ́kùn ní láti sọ pé àwọn ò lè wọ inú igbó torí pé àwọn ò mọ bí wọ́n fara pamọ́ sí kódà tẹ́ ẹ̀ bá lè wọ inú igbó àwọn èèyàn wa bíi mẹ́ta tí wọ́n wá títì wọ́n tẹ̀lé mi wọ́n ní ìjà débẹ̀ awọ inú igbó yẹn padà a rí i pé inú ra odò ní inú odò yẹn mú yàn kan tó bá a ṣe ń wá wọn káàkiri a gbọ́ ohùn yẹn ni mo gbọ́ mo ní ta ló wà ń bẹ̀ mo na ìbọn síbẹ̀ mo ní tó o bá ti yẹ̀ lẹ́yìn kó o na ọwọ́ ẹ méjèèjì sókè fínísì ni kò sí tó lè ṣe tí bàbá wà lọ́wọ́ ẹ̀yìn ìbọn yẹn tó o bá ti yin ìbọn ṣáájú àpá ó dẹ̀ ní ara àwọn tí wọ́n jí gbé ni o kí n jọ torí Ọlọ́run inú odò ló ń wà ohun òye dáyọ kò dẹ̀ lọ síbẹ̀ mo rí i pé lóòótọ́ ni tí ìbọn kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo fà jáde nínú ẹ̀rọ kan yẹn mo wọ̀ ó ké ó ní ọmọ Yorùbá ṣé ọmọ Yorùbá tún wà òní sátọ̀dé ni wọ́n fi ọjọ́ òkú òun sí kí wọ́n pa òun ṣùgbọ́n òun ti sọ fún àwọn fámílì òun wípé ẹ lè má rí òkú òun o bẹ̀ẹ̀kẹ́ má lọ ya owó kankan mọ́ torí pé 100,000 wọ́n bẹ́ 100 million ni wọ́n béèrè ó ní àwọn ti rí 30 million naira àbúrò ẹ̀ wá sọ fún pé àwọn aríbì kan tóun ti tún lè ya owó kún wọ́n ní tó bá pé 50 million ni kó gbé wá tí ò bá ti pé 50 million ọjọ́ sátọ̀dé ọ̀dẹ̀ 25 yẹn làwọn máa pa ṣùgbọ́n ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n gba òun kalẹ̀ ní ọjọ́ yẹn pé òun gbà pé òun ọmọ tó òun lè jẹ́ ẹni alààyè mọ́ torí pé ọjọ́ ọkú yẹn ni wọ́n ti dá fóun ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún wa a ò ní nǹkan òjà ogun kankan a ò ní nǹkan àrìnà láti lè lọ sí ibikíbi tí wọ́n bá pè á lọ. ẹ tọrọ owó lọ wọn ẹ tọrọ aṣọ lọ wọn but ẹ nílò irinṣẹ́ tẹ́ fi fẹ́ gbìjà ọmọ Yorùbá. ìbẹ́ kẹ́ lo pump action ṣùgbọ́n ẹ̀ ní lágbára láti rà ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹni tó mú ètò ẹ̀mú live bó lẹ ṣe mú. kí ló dé yòó lè sọ lókè. orúkọ mi ni Jọbí Peter àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní àwọn ẹni bìí nítorí ogun yìí lé gan ní ọwọ́ aago kan àbọ̀sán la débẹ̀ so láti aago kan àbọ̀sán yẹn lọ àwa nìkan là la wà ń bẹ̀ pẹ̀lú àwọn táwa yìí so abẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti kọ́kọ́ fáyà àwọn tí ó jẹ́ ọ̀gá wa síwájú níbẹ̀ so ọ̀gá wa ní láti fún wa ní sáyẹ̀ wípé ká lọ láti lọ cross wọn so a ní láti lọ cross wọn bá a ṣe ń wọnú pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run
a rí pé ìgbà tí èèyàn jáde bọ̀. ẹ láwọn kan wà pẹ̀lú màálù nù wọn. àwọn onímàálù yẹn so àwọn jẹ́ informant fún wọn. because nígbà tá a ti kọ́kọ́ dé àárín yẹn ìyẹn ló. nǹkan ẹ̀ mú nǹkan balẹ̀. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run máa ti amú yìí ó ń jáde bọ̀ láti inú igbó ẹ̀gẹ́ torí igbó wà lẹ́yìn oko wà lẹ́yìn igbó yẹn so igbó yẹn náà fi bojú lẹ́yìn so ó jáde láti inú ẹ̀ mo àtàkì ẹ̀ látẹ̀yìn so mo dẹ̀ sọ pé kó dúró mo ṣe kọ́ sọ pé kó dúró yẹn ó ń wẹ̀yìn. ìbá má tọ̀nà láti fi ojú àwọn ọdẹ wọ̀nyí hàn nítorí ààbò wọn ṣùgbọ́n síbẹ̀ bí wọn ò bá fojú wọn hàn báyìí kẹ́ ẹ láǹfààní àti rí i ẹ ṣe gbàgbọ́ wípé agbára ń bẹ bíi tìgbàanì. báwo sì lẹ́ ó ṣe tún lè káràmásìkí bá ó ṣe ran àwọn ọdẹ wa lọ́wọ́ mo sọ mo tún sọ ẹ rántí èyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn ní bí oṣù mélòó kan sẹ́yìn ẹ jẹ́ ká gbárùkù ti àwọn ọdẹ ìbílẹ̀ wa àwọn gan-an ló lè ṣààbò ní àdúgbò wa tí ọkàn wo sì balẹ̀ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká dúró tì wọ́n ẹ ṣeun o. Ìfẹ́ wa fúnlẹ̀ wa o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi oògùn ní láyé ìwé yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of the church totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ́ dúdú. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi táwọn ò bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè nìkan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó ẹnì kò jórí ó ti ṣàbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò fẹ́lá ò sọ fún ní wèrè olóore Ọlọ́run sọ pọ̀ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá nù o Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí kò ní ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.